CC TV. Pamọ́lẹ̀. Orúkọ mi ni babaláwo Fájèmí Awótúndé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí abẹ́rẹ́ Ifá. Lónìí ìtanijí tí a fẹ́ ṣe fún wa yóò dá lórí kí ni ìhà tí Ifá kọ sí oore ṣíṣe. Ǹjẹ́ oore ṣíṣe dára bí àbí kò dára, àti pé tẹ́ni bá ń ṣoore kí làwọn ohun tí a máa ń padà lérò pé a máa padà ṣẹlẹ̀ sí ẹni tó ń ṣoore. Ifá yìí yóò wá láti inú ìrosùn lọ́tún Ògúndálósì tí gbogbo babaláwo mọ̀ sí ìrosùn tẹ́dá. Ifá yìí jẹ́ ó yé wa pé kí ni oore ṣíṣe dára, ṣùgbọ́n tá a bá ti ń ṣe oore ká má máa rò pé gbogbo ẹni tá a bá ṣoore fún gbogbo wọn náà ni ó fi san ẹ̀san oore náà fún ni. Ifá jẹ́ ó yé wa pé kí ni a lè ṣoore fún ogúnlọ́gọ̀ èèyàn, ó jẹ́ pé èèyàn péréte ń bẹ ni ó san ẹ̀san oore, kódà ẹlòmíì lè má wẹ̀yìn wò rárá. Ṣùgbọ́n Ifá jẹ́ ó yé wa pé gbogbo oore tá a bá ti ń ṣe káwa náà ká máa gbìyànjú ká máa dá ká máa rú, kó má bàa fi lè jẹ́ pé kí ni orí ó padà máa dibi mọ́ ni lọ́wọ́. Olódùmarè kò ní jẹ́ kí orí ó dibi mọ́ gbogbo wa lọ́wọ́. Ayé ọ̀rọ̀ náà ta àti bá náà gbọ́ tó máa jẹ́ bẹ́ẹ̀ bí Ifá ní foore ṣe kí kọ́ ọ̀rọ̀ máa fi ṣe nìyẹn bí wàá fọ ọ̀run ìlà. Bàbá Ṣàwó lọ sí Àlàdé Ọ̀yọ́ ẹ̀kọ́ làwọn ní ó ṣe Ọ̀rúnmìlà ní Àlàdé Ọ̀yọ́ tóun lọ yìí, òun lè lọ rí òun lè bọ́ rí náà ni Ọ̀rúnmìlà dáfá sí, kò lè síbi wọn ní kọ́ Ọ̀rúnmìlà orúbọ o. Wọ́n lálàdé Ọ̀yọ́ tí ń lọ wọ́n lóore lọ Ọ̀rúnmìlà ń lọ ṣe fáwọn ará Ọ̀yọ́ o. Wọ́n ní ṣùgbọ́n kọ́ Ọ̀rúnmìlà orúbọ kó má bàa fi lè jẹ́ pé wọ́n fi ibi sun níbi ibẹ̀. Ẹ̀rí Ọ̀rúnmìlà òun bá rúbọ ńgbà wáṣẹ̀. Ìgbà tó Ọ̀rúnmìlà ó rúbọ báyìí, ìgbà tó Ọ̀rúnmìlà ó máa lọ, ó bá dé ojú ọ̀nà ló bá bá ọ̀fìn kan lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà. Ọ̀rúnmìlà bá bẹjú wò. Ìgbà tí ó bẹjú wo inú ọ̀fìn báyìí ló bá bá ẹranko mẹ́ta èèyàn kan ń bẹ̀. Ó bá ọká, ó bá ọ̀bọ, ó bá òkété, ó bá alágbẹ̀dẹ níbi ibẹ̀. Ọ̀rúnmìlà bá ní kó wọn yọwọ́, Ọ̀rúnmìlà bá mú okùn ọba fi yọ wọn. Nígbà tí ó yọ aláwọ̀kọ́, yọ ọ̀bọ, ó yọ ọká, ó yọ òkété, ó kù kọ́ Ọ̀rúnmìlà kó yọ alágbẹ̀dẹ. Àwọn ẹranko bá ní kọ́ Ọ̀rúnmìlà má yọ alágbẹ̀dẹ o, wọ́n láwọn làwọn mọ̀ wá rẹ o. Ọ̀rúnmìlà ní ẹjọ́ kó wọn yọ gbogbo wà tó bá wù kó máa wù, ẹjẹ́ kó wọn yọ torí iṣẹ́ tó ríran òun ni. Ọ̀rúnmìlà bá yọ alágbẹ̀dẹ. Ìgbà tó Ọ̀rúnmìlà ó máa yọ, Ọ̀rúnmìlà bá lọ sí, wọ́n bá gbọ̀nà òde Ọ̀yọ́. Ọ̀rúnmìlà bá dé ààfin Ọ̀yọ́, ó sì lọ́ọ́ ṣe fá fún Aláàfin níbẹ̀ ni. Ọ̀rúnmìlà bá dáfá fún Aláàfin gbogbo nǹkan tí wọ́n ní kó wọ́n ṣe ń bibẹ̀, gbogbo nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí ní tùbà ó túṣẹ́. Bó ṣe di pé wọ́n bá fi Ọ̀rúnmìlà síbi kan pé kó máa sáwó rẹ̀ ńbẹ̀. Ọ̀bọ wá wò ó pé Ọ̀rúnmìlà tó ṣe àwọn lóore tí ò dá wọn mọ̀ rí tẹ́lẹ̀ tí ò mẹyẹ tó sọ àwọn yìí, ó yẹ káwọn san lóore. Bí ọ̀bọ ṣe gba ààfin Ọ̀yọ́ lọ́nu, ọba mú ẹ̀gbà ọrùn kan, ẹ̀gbà ọrùn sì ní ọmọ Aláàfin Ọ̀yọ́ ló ní ẹ̀gbà ọrùn náà. Bó ṣe di pé ọba lọ mú ẹ̀gbà ọrùn, ọba jí, ọba lọ fi ta Ọ̀rúnmìlà lọ́rẹ. Ọ̀rúnmìlà ó ní gbogbo oore tó ṣe fáwọn pé òun ọ̀mọ̀nà tóun fẹ́ fi san lòun fi wò pé òun sábọ̀dọ̀ fún Ọ̀rúnmìlà nìkan ẹgbẹ́ ọ̀run yìí kọ́ bóun gbà ó, kọ́ bóun máa fi ọwọ́ mú. Ọ̀rúnmìlà bá tún ṣe ìwúre fún ọ̀bọ ńbẹ̀. Bó ṣe di pé wọ́n bá ń wá ẹ̀gbà ọrùn kínu, ìgbà wọn máa wẹ́gbà ọrùn kí alágbẹ̀dẹ ọjọ́ kìíní àná tó Ọ̀rúnmìlà ràn lọ́wọ́, òun bá ní kó wọn lọ kí Ọ̀rúnmìlà, ọba bá ẹ̀gbà ọrùn ní ọrùn Ọ̀rúnmìlà wà ẹ̀gbà ọrùn yìí òun lòun rọ. Gbogbo lọ́wọ́ dọ́dọ̀ Ọ̀rúnmìlà kò tiẹ̀ bí méjì kò bí Ọ̀rúnmìlà rárá, ló bá gba ọ̀dọ̀ Aláàfin lọ́wọ́. Òun ti mẹ́ni tó jẹ́ ẹ̀gbà ọrùn yìí, ó ní Ọ̀rúnmìlà tẹ̀sẹ̀ gbà tó jẹ́ babaláwo tó wá sí wá fún yín, ó lóun ló jẹ́ ẹ̀gbà ọrùn yìí. Aláàfin ní kò kú kankan mọ́ kó wọn lọ rẹ̀ bóun gbọ́ Ọ̀rúnmìlà wá. Nígbà wọn lọ rẹ̀ gbé Ọ̀rúnmìlà dé báyìí, Aláàfin ò tiẹ̀ jẹ́ kó Ọ̀rúnmìlà sọ kankan. Ìwọ ló jí tòótọ́, ó yẹ jù sínú túbú. Wọ́n bá jù Ọ̀rúnmìlà, wọ́n bá jù sínú túbú ńgbà wáṣẹ̀. Nígbà wọn ò jù sínú túbú báyìí, bó ṣe di pé ọká, òkété, àtọ̀bọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá kóra wọn jọ pé wọ́n táwọn ń wí fún Ọ̀rúnmìlà níjọ́ kìíní àná rèé o, pé kó má ran alágbẹ̀dẹ lọ́wọ́ o, pípò oore ní ọ̀pọ̀ ibi ní ọ̀padà fi san fún. Wọ́n bá ní kí ló kù táwọn ó ṣe, ẹ jẹ́ káwọn wọ́ ní táwọn fi yọ Ọ̀rúnmìlà. Bó ṣe di pé òkété bá gbẹ́lẹ̀ láti inú ibi tí wọ́n fi Ọ̀rúnmìlà sí tẹ́lẹ̀, Ọ̀rúnmìlà tí wọ́n ní kó máa gbé, ó bá gbẹ́lẹ̀ láti ibi títí tó fi dénú túbú ibi tí Ọ̀rúnmìlà wà. Bó ṣe pé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá kóra wọn lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà báwo la àtijọ́ ni àbóhùn ṣe rí wọn ò tiẹ̀ jó òun wí nǹkan kan. Ọbọ ṣe bí wọn ló níbẹ̀ ni òun fún yín bí ọba. Bó ṣe di pé ọba ní kò kún kankan mọ́, ọká náà ṣe mú nǹkan jáde lápò rẹ̀, ọba ní wọ Ọ̀rúnmìlà onígbà
ó ní òun lọ sínú ààfin nísìn ó lóun lọ sẹ́ ọmọ Aláàfin jẹ ó ní kò sẹ́nì kankan tó ní nǹkan tóun fún Ọ̀rúnmìlà yìí lọ́wọ́ pé tóun bá ti sẹ́ jẹ wọ́n bá ti wá ẹni tí ó ṣe é tóun bá ti rẹ́ni tí ó gba ọmọ Aláàfin lẹ̀ pé wọ́n wàá pè wọ Ọ̀rúnmìlà tó tọ́ bá ti pè wọ Ọ̀rúnmìlà oníkọ́mi lọ́ọ́ máa sọ fún wọn pé ẹ̀jẹ̀ Aláàfin nìkan ló kù àbí ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ nìkan ló kù táwọn fi kún nǹkan ọwọ́ Ọ̀rúnmìlà pé tọ́ Ọ̀rúnmìlà bá ti rí ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ díẹ̀ tó bá ti fi kún nǹkan ọwọ́ rẹ̀ pé kó fi ra ibi tóun ti sẹ́ ọmọ Aláàfin jẹ pọ́mọ náà ó jì á bó ṣe láì dènà ìpẹnu àwọn ká bá gba ààfin lọ ọba sin ọmọ Aláàfin jẹ wọ́n wá wá ẹni tí ó tiẹ̀ jẹ́ kọ́ ọmọ Aláàfin ó jí wọn ò rí àwọn bá rí pẹ́mi rẹ̀ tí mo lọ babaláwo kan náà wà ní ìtúbú tẹ́ ẹ máa fi síbẹ̀ Aláàfin ọ̀lẹ́ ta ni Ọ̀rúnmìlà ẹ lọ́ọ́ pè wá ńgbà wọn pè Ọ̀rúnmìlà débẹ̀ Ọ̀rúnmìlà ní bàbá òun mọ ohun tí ń ṣẹlẹ̀ sí ọ̀dà ohun táwọn ó ṣe ni pé ẹ bá ti rí ẹ̀jẹ̀ alágbẹ̀dẹ díẹ̀ àwọn ò fi síbi kìíní yìí àwọn ò fi ra bí tí ọká ti sàn pé yóò jì ọba bá ní ọyẹ mú alágbẹ̀dẹ nígbà wọn mú alágbẹ̀dẹ báyìí wọn bá ṣe kíni wọn bá dù díẹ̀ nígbà wọn dù díẹ̀ báyìí ọba gba ẹ̀jẹ̀ nígbà tí ó gba ẹ̀jẹ̀ ọba fi ra ọmọ Aláàfin níbi egbò tí ọká ti bú jẹ lọ́ba ta pìtì tí ọ̀tá báyìí Aláàfin ní ọmọ òun máa ń jíbọ̀ Ọ̀rúnmìlà ṣe kí ó jí pátápátá ẹ̀yìn náà rí pẹ́jẹ̀ tẹ fún wọn ó ti tán pé táwọn bá tún rí ẹ̀jẹ̀ díẹ̀ sí àwọn ò fi ra pọ́mọ ní òjì Ọlọ́ọ̀fin ní Aláàfin ní kò kún kankan ó ní ẹyẹ bú alágbẹ̀dẹ ó ní ẹbu ẹ̀jẹ̀ rẹ̀ ló ti bá wọn ṣe bu bó ṣe di pé ó mú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n bá ṣe kí ni wọ́n bá fi ra kíní ẹ̀ papọ̀ má koró tó fún bó ṣe di pé ọmọ Aláàfin bá jínú ẹ̀yin náà wò ará mi lọ́kùnrin lóbìnrin nínú irúnmọlẹ̀ ẹ̀yin náà wo ohun tó wá padà gbẹ̀yìn alágbẹ̀dẹ pẹ̀lú oore tó Ọ̀rúnmìlà ṣe tó jẹ́ pé bí lòun padà lọ fi sùn ìbẹ́tọ̀ tiẹ̀ láti béèrè pé wọ́n Ọ̀rúnmìlà bára gèrè lọ́gbọ́n ń bolẹ́ ti rí ẹ̀gbà ọrùn yìí kò tiẹ̀ béèrè ṣùgbọ́n torí ibi tó fẹ́ fi sùn náà ní fáńjẹ́ yóò wá pé ká máa sóore ṣùgbọ́n oore tá a bá ṣe àwọn ẹlòmíà máa fi ibi sùn ni torí ẹ̀ ló fi yẹ ká máa dá ká sì máa rú dáadáa tá a bá ń dá tá a bá ń rú ìfáńjẹ́ yóò wá pé bó ṣe lè wù kí gbogbo ẹ̀ le tó ọmọ olóore ò ní jì sọ́fìn láyéláyé torí ẹgbà míì ẹni tá a máa ń gbójú ẹkùn lé pé jẹ ẹni àgbà tá a bá gbójú ẹkùn lé èèyàn ẹ worú ẹni tó jẹ́ èèyàn nínú gbogbo àwọn tó Ọ̀rúnmìlà rán níṣẹ́ tó ràn lọ́wọ́ ẹni tó jẹ́ èèyàn nínú wọn gan ló wá padà fi ibi sú Ọ̀rúnmìlà ṣùgbọ́n torí ẹbọ tó Ọ̀rúnmìlà ti rú ńlé ẹ wo ibi tí àwọn ọká tó padà gbà yọ sí alágbẹ̀dẹ torí pé kí ni Ọ̀rúnmìlà gan kò mọ gbogbo nǹkan tí ọká ní kó ṣeun kò mọ̀ ọ́ ṣe ṣùgbọ́n kò sí jẹ́ pé ohun tí ọ̀rọ̀ yóò sọ fún Ọ̀rúnmìlà pé ohun tí ó gba ọmọ Aláàfin lẹ́nu lójú kọ́ Ọ̀rúnmìlà ní òtẹ́lẹ̀ pẹ́ báyà ohun tí ó ti ẹ̀yọ̀ òun ní oko jẹ́ ìlérí rẹ̀ ẹ̀rí bó ṣe ní kọ́ Ọ̀rúnmìlà bọ́ lọ́wọ́ ogun nìyẹn lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo orí tí gbogbo wa bá ń ṣe Olódùmarè ò ní jẹ́ kó dibi mọ́ wa lọ́wọ́ ajó ni ìjọ ayọ̀ níyọ lẹ́yìn àwọn làwọ̀ yìí fún bẹ́ẹ̀ làwọn ohun sẹ́nurẹ́ kí fábẹ́ lọ́mìlà sẹ́nurẹ́ fọ́ lẹ̀ fọ́ọ́rẹ́ ṣẹ́gi kọ́ ọ̀ma máa fi ṣe nìyẹn adébáfọ́ Ọ̀rúnmìlà abáṣà ó lọ sálàdé ọyọ́ ẹ̀bọ̀ làwọn ní ó ṣe òkèrè fẹ́fẹ́ ibi ọmọ àlọ́ aṣubú ibẹ̀ àṣìyá apẹ̀yìndà ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣẹ́ o. Ìṣẹ̀ṣe wa kọ́ mọ́ parun o, ìṣẹ̀ṣe wa kọ́ mọ́ parun, ẹ̀bẹ̀ là ń bẹ̀ fá lábò Olódùmarè, ìṣẹ̀ṣe wa kọ́ mọ́ parun. Ìṣẹ̀ṣe TV.